Èdè àìyedè òṣèlú ó ti bẹ́ sílẹ̀ nílé ẹbọra Òwu fún rẹ̀. Ìyẹn Balógun ìlú Òwu ti Ẹ̀gbáǹtólú ní ìpínlẹ̀ Ògùn, Olóyè Matthew Òkìkíọlá Àrẹ̀mú Olúṣẹ́gun Ọbásanjọ́ lórí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ògùn ọdún tó ń bọ̀, tó sì jẹ́ pé nínú ìdílé Ọbásanjọ́ báyìí ìjà èdè àìyedè àti ìyapa òṣèlú ó ti bẹ̀rẹ̀ níbẹ̀ o, nítorí pé níṣẹ́ làwọn ọmọ Ọbásanjọ́ náà ti ń pínra wọn yẹ́lẹyẹ̀lẹ lórí ẹni tí yóò di gómìnà ìpínlẹ̀ wọn ní ọdún tí ó ń bọ̀. Bí wọ́n bá ń sọ ọ̀kan pàtàkì lára àwọn ìdílé tí ó lẹ́nu tó sì lórúkọ jù ní ìpínlẹ̀ Ògùn tàbí ká ní orílẹ̀-èdè Nàìjíríà, ìdílé Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ jẹ́ ọ̀kan pàtàkì lára wọn. Eléyìí ò ṣàdédé rí bẹ́ẹ̀, bí kò ṣe nítorí ipò ńlá tí bàbá náà tó ti dì mú nínú ìtàn orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ rántí pé lọ́dún 1976 ìní Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ló di olórí orílẹ̀-èdè Nàìjíríà, nígbà tí olórí orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ ọ̀gá ẹ̀ ìyẹn olóògbé Murtala Muhammed tí wọ́n dédé pa ọkùnrin náà níta gbangba lójú ọ̀nà Èkó ní oṣù kejì ọdún 1976. Eléyìí ló sọ Ọbásanjọ́ di olórí orílẹ̀-èdè Nàìjíríà, tó sì jẹ́ pé lọ́dún 1979 ìlú tó fi ìtàn balẹ̀ nígbà tó pinnu pé òun yóò gbé ìjọba sílẹ̀ fún àwọn alágbádá, èyí tí ò tí ì ṣẹlẹ̀ náà tó orílẹ̀-èdè Nàìjíríà rí, tó sì jẹ́ pé nínú ètò ìdìbò tó ṣe, Alhaji olóògbé Shehu Shagari ló jáwé olúborí lọ́dún 1979. Gbogbo eléyìí ló fún Ọbásanjọ́ níyì wípé a rí ẹni tí agbára kò pa bí ọtí tó yọ̀ǹda láti gbé agbára sílẹ̀ fún àwọn alágbádá gẹ́gẹ́ bí ológun, tó sì jẹ́ pé ńgbà tó tún wá di àsìkò ètò ìdìbò ààrẹ ọdún 1999 níṣe ni wọ́n tún lọ mú Ọbásanjọ́ tó ṣẹ̀ṣẹ̀ kúrò lẹ́wọ̀n bí wọ́n tún mú láti wá ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, èyí tó ṣe láàrin ọdún 1999 sọ́dún 2007. ṣá o, níṣe ni àwọn ọmọ Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ náà máa ti ń yapa láàrin ara wọn lórí ẹni tí ó di gómìnà ìpínlẹ̀ Ògùn tí àwọn àti bàbá wọn tó ti wà, nítorí pé ní báyìí ọmọ Ọbásanjọ́ táyé fi ń pè é ìyún sẹ́nitọ̀ Ìyábọ̀ Ọbásanjọ́ tó ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Ògùn ní Ògùn Central ilé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá láàrin ọdún 2003 sọ́dún 2007. níṣe ìní òun ti kéde báyìí pé olùdíje fún ipò gómìnà ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP Honourable Ládi Adébútú tí ó gbayé mọ̀ sí ọmọ bàbá Ìjẹ̀bú inú yóò ṣiṣẹ́ fún láti di gómìnà ìpínlẹ̀ Ògùn. ṣùgbọ́n ní báyìí àwọn àbúrò Ìyábọ̀ Ọbásanjọ́ ìyún ọ̀mọ̀wé Olúgbénga Ọbásanjọ́ àti Ọlájùwọ̀n Ọbásanjọ́ àwọn làwọn ò ṣàtìlẹ́yìn fún tí àwọn tó ń ṣàtìlẹ́yìn fún wọn ni sẹ́nitọ̀ Ọlámilékan Solomon Adéọlá tí ó gbayé mọ̀ sí Yayi tó jẹ́ olùdíje tí APC làwọn bá lọ. Kódà wọ́n ṣàbẹ̀wò sí Yayi ní òpin ọ̀sẹ̀ tí ó kọjá láti fi òǹtẹ̀lú pòun làwọn bá lọ, ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀rọ̀ yìí ó ti dá ìyapa ìjà àti èdè àti àìgbọ́ra-ẹni yóò ṣèlú sílẹ̀ láàrin ìdílé Ọbásanjọ́, bó tilẹ̀ jẹ́ pé Ọbásanjọ́ ò tí ì fòǹtẹ̀lú ẹnikẹ́ni níta gbangba ní tiẹ̀ dàsìkò tá a ṣàkójọpọ̀ ọ̀rọ̀ yìí.